Olódùmarè ọmọ tó kú iṣẹ́ rẹ o. Ẹ̀yin ìran ládéládé, gbogbo ìran lóyèlóyè, ẹmọ̀ tó kú ilé fún tòní. Àtúntìdé náà nù ní bíi tewé adé o. Àtèmi àti bàbá Fágbéró àtúntì bọ̀ bíi tìran ìbọ̀yè. Ẹ kú àmójúbà wa lónìí lórí ètò ìgbà ìwáṣẹ̀. Ọmọ kékeré ilé ẹ̀ńlẹ́ o. Ẹ̀yin àgbàlagbà ẹ mọ̀ ńlẹ́. Gbogbo kábíyèsí tí ń bẹ nílẹ̀ kóòtù ọ̀jíbí, mo mọ̀ kí yín o, mo wárí fórí adé o. Ẹ tún kú àmójúbà ètò fún tòní. Ọmọbọ̀dé Àyàndá mo tún ti gàtẹ́ ètò. Lónìí kíní ọ̀hún á tún fi kanra wọn dáadáa. Ẹ̀yin ládéládé tí ń bẹ nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọrùn èjìgbàrà ìlẹ̀kẹ̀, ètò tòní mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa. Mo fẹ́ kẹ́yin náà wo ohun tó ń ṣẹlẹ̀ níran Yorùbá. Bóyá akíkanjú sì ń bẹ bí ò bá sí lónìí ń làájọ mọ̀. Ṣùgbọ́n gbogbo àwọn tó ti máa ń tọ ètò yìí lẹ́yìn tipẹ́tipẹ́ wọ́n mọ̀ wípé ogunlọ́gọ̀ àǹfààní òun ló ń bẹ níbẹ̀. Ẹ kú ilé o gbogbo ẹ̀yin ìran Yorùbá. Níbikíbi tẹ́ ẹ bá wà jákèjádò gbogbo àgbálá àtayé, ẹ̀yin tí ń bẹ lókè òkun, ẹ̀yin tí ń bẹ nísàlẹ̀ òkun, ẹ̀yin ìran Yorùbá tí ń bẹ níbikíbi, mo kí yín o. Ètò ọ̀hún ló tún dé yìí, ètò tó wà fún ìran Yorùbá. Ètò tá a gbé kalẹ̀ kọ́mọ Yorùbá má bàa máa kúkú òṣì. Kóṣì má bàa máa ta ìran Yorùbá ti ná. Lánàá ọgbà tí ètò yìí bẹ̀rẹ̀ níkànnì tá a wà yìí, ogunlọ́gọ̀ ìran Yorùbá ló máa ń sọ wípé orí ṣeun, látàrí wípé wọ́n ti kúrò nínú òṣì, wọ́n bọ́ sípò ọlà. Ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tẹ́lẹ̀ ni wípé àwọn ti ronú pé ká gé orí olórí, ká gé pa olépa, ká gé ẹsẹ̀ ẹlẹ́sẹ̀, òun lè yá fi lè dọlọ́rọ̀ láyé. Kò rí bẹ́ẹ̀ o. Lórí ètò yìí níkànnì ni bàbá Fágbéró ti jó yé wa wípé àkàìmọ̀ iye ọ̀nà ló tún ń bẹ fún ìran Yorùbá láti là, yàtọ̀ fún ká máa gé orí olórí. Ẹ wá gbọ́n kẹ́kẹ́ o. Kí n tó máa bọ́ sínú kùnkùndún ètò, mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀yìn ètò yìí, ẹ máa share rẹ̀. Mo fẹ́ kí gbogbo ará yóò jàǹfààní rẹ̀, àgàgà ìran Yorùbá. Ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí ní share ètò yìí. Gbogbo ẹ̀yin tó ṣe pé tẹ́ ẹ bá ti já sí kànnì yìí, ń ṣẹlẹ̀ yín máa ń share rẹ̀ tẹ́lẹ̀. Ẹ á rí wípé ayé yín náà ń tẹ̀síwájú ni. Ayé yín ò lọ sẹ́yìn, ó ń lọ síwájú ni. Iwájú lẹ̀ máa lọ. Òkè òun lẹ̀ ẹ́ máa rè, ògo yín ò ní wọmi o. Ìwọ tó ṣẹ̀ṣẹ̀ wà pẹ̀lú wa báyìí, dákun tètè máa share rẹ̀ torí pé ọ̀rọ̀ ń bẹ lórí ètò yìí lónìí, àǹfààní ń bẹ ń bẹ. Kí n tó wọnú kùnkùndún ètò, gẹ́gẹ́ bí ìṣe mi, mo máa ń yà lọ́dọ̀ ìran Yorùbá kọ̀ọ̀kan. Ìran Olúòjé, ẹ kú ilé fún tòní o. Ẹ̀yin Tòkúlòjé, ẹ̀yin Adígòsòrò, ọmọ apajá fún wọn ráwọ́jẹ́ làmókò wọn ò jẹ́yẹ ẹ̀gà. Ẹ kú ilé o. Bí mo dáṣọ epéné kò táṣọ àmúrọ̀run, aṣọ aláṣọ lásán ni. Bí mo dáṣọ epìnì kò mọ̀ táṣọ àmúrọ̀run, aṣọ aláṣọ lásán ni. Ẹ má gbàgbé wípé àwọ̀ ajá pẹ́lẹ́ báyìí òun ni wọ́n gédé bàbá yín lójú ara kó tó ra lákejì. Ẹ̀yin ẹ̀là, ọmọ òkò ń ò jẹ́yẹ ẹ̀gà. Ilé bàbá yín ni mo wà lónìí. Ẹ kú àmójúbà ètò. Ìgbà ìwáṣẹ̀ ń lè tò. Bàbá tẹ́ ẹ máa ń pàdé lórí ètò yìí, bàbá Fágbéró ọmọ àṣẹ lóògùn ejò. Ifágbémiró ọmọ Òṣàtọ́lá àpèsìn ìṣègùn àgbáyé. Èmi a máa sọ wípé kí wọ́n tó lè fìyàn jẹ oyè àpèsìn ìṣègùn àgbáyé,
ojú ti rí o onítọ̀hún ó ti rìn gbárá ó ti rìn gbòòrò ó ti kẹsàn-án ọkàn èjì òde ó ti ka ìkékeré òun ìwàkùn èyí wọn àṣẹ mẹ́rìnlélógún tí olúfẹ́ ń kàn níjọ́ òní mo wo bàbá Fágbénró mo ní Fágbénró ọmọ àṣẹ lóògùn ejò bàbá ẹ̀ mà kú iṣẹ́ takuntakun bàbá yìí wá wò mí ó lọ́rọ̀ kan bẹ Fágbénró ní wọ́n ṣàwo mo lémi ò ṣàwo mo ní mo kéré rú mi kọ́ná wá ń bẹ̀ ọjọ́ ọ̀hún ni mo mọ̀ wípé àgbà ìmùlẹ̀ ní Fágbénró ti ń sọ kùtùkùtù mọ́wọ́ bó ti rí nu akọni alágbára ni ibi àwọn wọ̀n ti fẹsẹ̀ tẹ̀ ire tí wọ́n kó bọ̀ láti bẹ̀ òun ni wọ́n kó wálé o wọ́n ní kí gbogbo ìran Yorùbá kí wọ́n máa jàǹfààní ẹ̀ ẹ jẹ́ kí n ṣe báyìí torí pé ibi tí à á yà lónìí ó pọ̀ díẹ̀ bó tilẹ̀ ṣe wípé láàrin ìṣẹ́jú péréte gẹ́gẹ́ bí ìṣe wa náà la fẹ́ lò ṣùgbọ́n afẹ́fẹ́ nu bá kíní ọ̀hún tètè kí àǹfààní kó wá wà nílẹ̀ ṣáláàlú fúnra ọmọ Odùduwà ẹ jẹ́ kí bàbá Fágbénró gbéra sọ kákọ ni ó máa bọ̀ lọ́dọ̀ mi nìyí bàbá Fágbénró ẹ máa tẹ̀ kájẹ́ kẹ̀jẹ̀kẹ́jẹ́ máa tẹ̀ bọ̀ ẹ̀yin èèyàn bí Fágbénró ṣe bẹ̀ dákun ẹ máa ṣíà rẹ̀ Fágbénró dé àǹfààní dé fúnra Yorùbá ó yẹ ẹ máa ṣíà rẹ̀ ẹ dákun ẹ jẹ́ gbogbo èyí ó jàǹfààní bàbá Fágbénró mo kí yín nípa ẹgbẹ̀je mo kí yín nípa ẹgbẹ̀fà ẹ káàbọ̀ o ẹ kúlẹ̀ o làákàrà alẹ́ ẹ̀rọ wá làákèrò ọ̀nà. bẹ́ẹ̀ ni. a kí ọkùnrin a kí obìnrin a kí ọmọdé a kí àgbàlagbà a kí oyún inú a sì kí àṣẹ ẹ̀dí ìbà Olódùmarè o. tó kábíyèsí ọlọ́run ọba mi o. ìbàrẹ̀ o àtẹ̀rẹ̀ kárí ayé ìbàrẹ̀ o. mímọ́ ọlá. ògo tí ń bẹ nínú ògo ìbàrẹ̀ o. kábíyèsí tó fún. Olódùmarè ibi tí màá rè ńgbà tí ń bá kú tán ìbàrẹ̀ o. ọlọ́run ọba mi ìbà. ọlọ́wọ́ gbọgbọrọ tí yọmọ ẹ̀nú ọ̀fìn ìbàrẹ̀ o. ọba tó ní àṣẹ ìwé lọ́dọ̀. tótó rẹ Olódùmarè. tó ní àṣẹ ìbò lọ́dọ̀. tótó rẹ o. ọba tó ní máa jáwé kí n máa lò ó. kàṣà. ọba tó ní máa lọ pé òní sí nǹkan kan tí ó ṣe mí. ìbà Olódùmarè o. tótó fún. ìbà Olódùmarè o. tótó fún. ìbà Olódùmarè o. tótó fún. wọ́n ní àdáṣe ní hun mọ́. ìbà ò gbọ́dọ̀ hún má nìyàn. mo kí kábíyèsí ti ìlú Mọdákẹ́kẹ́ o. kábíyèsí o. mo kí gbogbo ọmọ ìlú Mọdákẹ́kẹ́ torí pé ọba wa ti wàjà. bàbá wa ti rẹ bí àgbáre. ó dùn mí ó wọnú eegun ṣùgbọ́n kò sí ní tá a fẹ́ ṣe. kò sí ní tá a fẹ́ ṣe àlè mọ́ lọ́jọ́. ṣùgbọ́n a dúpẹ́ pé bàbá wa dàgbà wọ́n dògbó wọ́n pẹ́ bí wọ́n pẹ́ ṣe é pẹ́. wọ́n ti pàgbó ewu báyìí tèkì ìyá àgbó làǹtàgbọ̀n ní bàbá ti fọ̀pá ó fọ̀pá tẹlẹ̀ nílére ó fọ̀pá tẹlẹ̀ lọ́nà tó rọ̀ pẹ̀sẹ̀. ìlú Mọdákẹ́kẹ́ ò wá ní dàrú. àṣẹ o ó dàṣẹ. ìlú Mọdákẹ́kẹ́ ò mà ní bàjẹ́. ó dàṣẹ wá. mo kí gbogbo ẹ̀yin olóyè láàfin o torí pé ńgbà mo lọ kí àwọn olóyè láàfin wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ gẹ́gẹ́ bí akọni ilẹ̀ Yorùbá. àwọn ọrùn èjìgbàrà ìlẹ̀kẹ̀. wọ́n ṣàpọ́nlé mi wọ́n ṣẹ̀yẹ mi. kọ́ ẹkú ìdílé mú o ìlú Mọdákẹ́kẹ́ ò ní dàrú. àmín o àmín o. ìyálóde tìlú Mọdákẹ́kẹ́. yèyé o. ọ̀já tẹ̀ fi ń kàn mí ọ̀já náà ò ní já. kò ní já o. ẹnìkan ọ̀pọ̀lọpọ̀ mọ̀ bí mo ṣe jẹ́ sí ìyálóde. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń bi mí léèrè wọn pé bàbá Fágbénró àti ìyálóde bóun náà ti jẹ́ èmi náà ti pé n ó béèrè lọ́jọ́ kan. mélòó la fẹ́ sọ ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ là á ti jẹ ìyálóde ilé bàbá mi. kàṣà. kí ni mo wí. ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. là á ti ṣe kí ni là á ti jẹ ìyálóde. abájọ wọn pé a máa ń bí agbára mọ́ ọmọ ni kò yà mí lẹ́nu mọ́ látòní lọ bàbá Fágbénró. ọ̀gbọ́n ni níbi tí ìyá bàbá mi lọ wà lórí àpèrè ìyálóde tí ìyálóde tó wà ń bẹ̀ fi gbà á. kí ni mo wí. ibẹ̀ ń kọ́ là ń lọ lónìí. níbi tí bàbá mi tó ti wá dáko ńlẹ̀ Ìjẹ̀ṣà ìyá tó bí bàbá mi gangan òun tún ni ìyálóde fún gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà. wọ́n ti mọ̀ pé a bí agbára mọ́ Fágbénró ni. ní òṣègùà àwa là ń jẹ́. kí ni mo wí. ààrẹ mẹ́jà tún nǹkan pọ̀ nínú ibẹ̀. ká mọ̀ tuntun dẹ́tà lẹ́kọ̀ọ́ kò lápá bẹ́ẹ̀. àǹfààní àkọ́kọ́ tí ń sọ fún gbogbo ọmọ Yorùbá ni wípé a ní fàìsàn ló gbà. àṣẹ wà àṣẹ wà. àsìkò àwẹ̀ ní ń bọ̀ yìí. ó dé tán.
gbogbo ẹ̀yin tẹ́ lọ́gbẹ́ ẹnu tẹ́ ilé gbà wẹ̀ ẹ pè mí ẹ kàn bọ̀ mí lówó jẹ́gùn èyí sì ṣe àgbo ọ̀sà fún yín tẹ́ẹ̀fì ráwẹ̀ tí ń bọ̀ yìí gbà. nọ́mbà wo ni wọ́n pè yín sí bàbá Fágbénró. 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83. 83. Gbogbo ìwọ mùsùlùmí tàbí onígbàgbọ́ tá a wà nú àwẹ̀ lọ́wọ́lọ́wọ́ bóyá nítorí pé ìwọ máa rọ́gbẹ́ inú gbígbóná inú kíkan ni wọ́n fi ni wèé fi lè gbà àwẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run pè mí á fún ọ ní nǹkan tí kò fi ní dà ọ́ láàmú mọ́ tí ó sì lọ láàrin ọjọ́ kejì sọ́jọ́ kẹta pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run. ewé ń bẹ bẹ́ẹ̀ ni egbò wà. ẹni pé ìdákọ̀ yé gangan nítorí pé afẹ́kọ́ jàǹfààní fún gbogbo èèyàn láti sin lọ́hùn ni. ohun tó o bá rí ibò mi lówó jẹ́ ẹ̀gùn ni. tó o sì ní pèmí kí n dá iye kan lé ọ. èyí tí bàrẹ̀ bá kátó ni fún bàbá wípé ẹ fi owó jẹ́ ẹ̀gùn rí. ẹ dákun ọgbẹ́ inú yìí ń dà mí láàmú inú mi máa ń gbóná inú máa ń kan mí kì í jẹ́ kí n lè gbà àwẹ̀ pè mí pẹ̀lú àṣẹ Ọlọ́run ìyìn tó bá ní ni obùn mi. ẹ dákun ò mọ̀ bóyá ẹ ti ń ṣí ààrẹ ẹ dákun ẹ máa ṣí ààrẹ o ẹ jẹ́ kí gbogbo ọ̀nà ọmọ Yorùbá jàǹfààní. ní tí wọ́n bá ní kí wọ́n bùn mi gbogbo olúkìlú tó bá lè wà ní Nàìjíríà ni lókè òkun pè mí ààbọ̀ fi nǹkan tó lò ránṣẹ́. ó lójú oníṣègùn tó lè ṣerú ẹ̀. àbí ìwọ tó bá ní ìfúnpá gíga pé ìfúnpá gíga rẹ ò jọ ọmọ gbà àwẹ̀ torí tó bá dé lẹ́vù kan tí yàn bá ní BP kò ní lè gbà àwẹ̀ ẹni tí ò rọrùn sùn yóò ronú pé òun fẹ́ gbà òun fẹ́ sí lọ́hùn. pẹ̀lú àṣẹ Ọlọ́run láàrin òní sọ́jọ́ mẹ́wàá péré mo fẹ́ fẹ́ èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ lóògùn BP. kí ni mo wí? ìfúnpá gíga kọ́ òun. bẹ́ẹ̀ni lọ́fẹ̀ẹ́ ni o ní BP lọ́fẹ̀ẹ́ ni o kí ni mo wí? lọ́fẹ̀ẹ́ ni o wọ́n kan pè mí ìlú báyìí ni mo ti ń pè ọ́ tó bá ti lé èèyàn mẹ́wàá wọn ó gbowó lọ́wọ́ rẹ o. èèyàn mẹ́wàá péré ń lẹ fẹ́ fún bàbá. pẹ̀lú àṣẹ Ọlọ́run. Fágbénró ẹ tiẹ̀ gbìyànjú ó lójú oníṣègùn tó lè ṣerú rẹ̀ ọmọ pé owó mo fi rẹ egbò owó mo fi rẹ léyìí. bí ọba lálùdànù ń di iṣẹ́ ògùn bó o láyé ṣe fẹ́ mọ̀ pé ó ní nǹkan lọ́wọ́. ọkùnrin làákàyè bàbá yìí. àlùdànù máa ń pọ̀ nílùú eégún ẹni tí ó gbé eégún wà mí títí mutí lọ́wọ́. ọmọ gbọ́dọ̀ mọ̀ pé ọmọ ọ̀jẹ́ làbí ọmọ ọ̀jẹ́ làbí tàràkíá sáré tètè wá bẹ́ẹ̀ ni eégún ò tí ì jáde o. kò tí ìlú ó ti máa sẹ̀ wọ́n ti máa kàlù kọ́ àwọn nílùú ó ti máa jí lẹ̀ ẹni yóò ti máa dà. Fágbénró orí mi wọ ọ̀rọ̀ mi létí bàbá tó bí ìyá mi òun lọ lórí àyàn ní gbogbo ilẹ̀ òrùka àfàtà tó fi dódò wá dé gbogbo ìlú Òmàrán bàbá tẹ̀lé bàbá ń gbà náà eégún wà nù gbàlẹ̀ yóò mọ múra lọ́wọ́ ìlú ọmọ rọ́ńtà ọmọ gbọ́ lágbájá ọmọ n ò gbọ́dọ̀ lákan fẹ́gún lórí lágbájá ọmọ lágbájá ṣe kíá ìwọ láyé retí ìwọ láyé retí nígbà tí eégún bá jáde yóò tẹsẹ̀ kàṣà kàṣà ìlú ọ̀wárọ̀ ọ̀wágbọ́ ẹ̀gbìngbà irọ́ ní àgádágodo kò lè mú méjì irọ́ ó dàlúlẹ̀ ni. wọ́n mọ̀ sẹ́lù ìlú ọmọ ọsẹ yọmọ ró lákọlákọ ẹni tí ó sì gbé eégún gangan bẹ́ẹ̀ bí títí ń ṣe bàákì lọ́wọ́ tí ń dẹ́mi olóògùn tí ọba ní àṣedànù kò tí ì lo oògùn tó kí ni wọ́n wí. olóògùn tí ọba tí ì ṣàṣedànù kò tí ì lo oògùn tó. ẹni wípé lórí ètò mi yìí kan mo ti ní ẹ̀yin èèyàn báyìí tẹ́ ẹ bá pè mí fún àrùn ìfúnpá gíga ń fún yín ní nǹkan ọ̀fẹ́. bẹ́ẹ̀ ni ọtọ bẹ́ẹ̀ bàbá Fágbénró. gbọ́ àwọn tá a sì fún jọ́nà náà bóyá àwọn náà wà lórí ètò lónìí tí wọ́n ń wò wá. ẹ ní fàìsàn ló gbà. àṣẹ wà. gbogbo agbẹ́ ètò yìí kalẹ̀ torí pé àwẹ̀ dé tán a fẹ́ kí olúkálùkù wà ní ìlera pípé
àwẹ̀ àwọn kìrìsìtẹ́nì ń lọ, àwẹ̀ àwọn mùsùlùmí fẹ́ bẹ̀rẹ̀. A fẹ́ kí olúkálùkù ó fi inú mímọ́, ọkàn kan, ìlera pípé kó fi sin Ọlọ́run ọba rẹ̀. Ẹ máa share ètò yìí o, ẹ máa share rẹ̀, mo f'Olódùmarè bẹ̀ yín. Ìwé ìwọ lárùn bà bẹ́ẹ̀ irun ìbà lóru bẹ́ẹ̀ ò ní jẹ́ ọgbà àwẹ̀ lọ́dún yìí. Lọ wá ewé tábà tútù. Ewé tábà tútù. Kàn rẹ́ sínú ọtí. Ìwọ ọmọ tó bá jẹ́ ọmọ eke síbí kan lálẹ́ lẹ́yìn oúnjẹ. Tó bá jẹ́ àgbàlagbà síbí méjì lálẹ́ lẹ́yìn tó bá jẹun tán. Ó tán. Ó parí. Nígbà tí ó bá fi di jẹ́ ọrùn tí yóò sùn rí yóò sùn jọ́nà. Nǹkan mọ̀ ń bẹ o. Kí ni o wí? Ọrùn tí yóò sùn rí. Yóò wá sùn lọ́jọ́ ọjọ́ náà. Àṣẹ Ọlọ́run ni. Ṣé ètò yìí torí àwọn tí wọn ò gbọ́ ètò yìí rí, torí àwọn tí wọn mọ̀ wípé ètò kan ń bẹ tó jẹ́ ìwúlò fọmọ Yorùbá. Ibà lágbára púpọ̀. Àwọn èèbó abímú pọtọkí yóò ní tí wọ́n wá kí ló lé wọn lọ. Ibà ní. Ọlá pé ara tí wá jẹ́ bọ́ọ̀lù gidi ẹ̀ jẹ́ ká sábà kú bí bàbá mú wa àyíká àrùn ibà kún. Òun náà ló máa ń pààyàn jù. Nílẹ̀ tòní tó mọ̀. Ibà tọ́jú kọ́ńtọ̀ ń bẹ, ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ń bẹ. Ẹ̀gbọ́n ni ibà póríṣiríṣi. Ó lọ bẹ́ẹ̀ sàlánú. Ibà kan bẹ tí yóò máa rẹ̀yàn sí yóò máa rẹ̀yàn wẹ̀sì. Ara yóò máa ṣe wẹ̀sì. Gbogbo ìran ẹ̀bà tó bá lè wù kó jẹ́ tí máa ń dà ọ́ láàmú. Ewé tábà tútù. Rẹ sínú ọtí ògógóró. Ẹ̀kọ́ tó bí abala ewé mélòó. Bàbá àjẹwé abala ewé méjì mẹ́ta ó ti tó. Yẹkúnú oògùn ni ò jẹ́. Bọ́ bí máa ń jèlé bá mọ bí orí èékánná báyìí bọ́ ọba jẹ́ àgbákò ní. Ewé máa jẹ́ ògùngùn mi àṣà. Ewé máa jẹ́. Ẹ rí wípé àǹfààní ń bẹ lórí ètò yìí. Wọ́n lóògùn tí ò jẹ́ ń kọ́. Ewé rẹ̀ ló kù 10. Ó kù kan. Bàbá kọjá iyọ̀ kan. Ó kù 50. Ògùn tí ò jẹ́ onítọ̀wọ́ ògùn ní Fagbero. Ìwọ lọ́dún wò. Tọ́wọ́ tó ọ̀bá wá lè lo ọtí lọ́ra 7up. Torí ẹlòmíì ń bẹ ó ti gbẹ̀sìn débi wípé òun ò lè lò ó. Ìlera ẹlòmíì ò sì gbà kó lò ó. Dandan kọ́ ni kó o lo ọtí àwọn àgbàlagbà lọ́ra 7up olókè méje. Wá rẹ sínú rẹ̀ tó bá ti rẹ́ níjọ́ kejì ó ti tóró síjọ́ kẹta. Ó ti tó mu. Mọ ọjọ́ síbí méjì fàgbàlagbà lálẹ́ lẹ́yìn tó o bá jẹun tán ni òbí ọba jẹun bó bá lò ó tọ́ orí lè fẹ́ kọ́ o lẹ́yìn oúnjẹ la pé o. Kó má wàá di olóbìrípo lẹ́yìn oúnjẹ ni ọ lò ó. Kọ́mọ́ ni pé bàbá Fagbero ló ní àṣì lò ó lẹ́yìn oúnjẹ ni o torí wípé òun gangan fúnra rẹ̀ máa ń gbẹ̀yàn nú. Béèyàn bá lò bí ọba lè jẹun tẹ́lẹ̀ yóò máa jẹun. Oògùn tó lágbára ni. Kí ni mo wí? Bẹ́ẹ̀ yóò bá lè jẹun tẹ́lẹ̀. Yóò máa jẹun bí kán ni. Kàṣà. Ìdínú torí pé béèyàn bá lò ó torí pé ó ní egofin nínú. Ìdínú tó fi gbọ́dọ̀ jẹun. Ó ní èròjà egbò olóró nínú. Ìdínú tó fi gbọ́dọ̀ jẹun tó kó o tó lò ó. Tó o bá ti lò ó kó o tó jẹun kò ní dọ̀ ọ́ láàmú o. Tó bá jẹun tó àmì tó ọ gbọ́dọ̀ jẹun kó o tó lò ní o. Èyí bó bá tẹbi tí inú rẹ wà stomach empty ni wàá lò ó. Ìgbà tó wá pé oúnjẹ kù díẹ̀ kó délẹ̀. Wàá rí wípé jẹ́sẹ̀rẹ́ lògùn náà kí n máa fóúnjẹ tẹ̀lé ó léwu o. Ohun tó sùn rí wàá sùn jọ́nà. Gbogbo ohun tó jẹ́ ibà nínú àgọ́ ara rẹ wàá tọ̀ dànù. Kí ni mo wí? Ewé mọ̀ ń bẹ lókè ìpèfà. Àwa Yorùbá la lògùn. Ṣùgbọ́n àwọn òyìnbó fẹ́ bà àṣà wa jẹ́, wọ́n fẹ́ bà nǹkan tá a ní jẹ́, àwa ò sì ní í gbà. Nígbà o kò ní ṣeé ṣe. Káwá mú ìran Yorùbá ò ní gbà. Káwá fi lájà lọ́wọ́. Kò ní lè wọ̀. Odò ó dì. Ọ̀rọ̀ tí ò lè wọ̀ ni. Ọ̀gbọ́n ni káwá pín tá ajá kẹ́pẹ́ kan lè mọ́ mú. Kò ṣeé ṣe. Ẹ tún lọ wá ewé má fọwọ́ kan mọ̀ mí. Má fọwọ́ kan mọ̀ mí, ìjó ni Yorùbá mi jó. Dádì. Ewé yẹn bó fọwọ́ kàn mí lọ́mọ ó lẹ́gùn lára yìí. Ìwọ lọ ṣe lásán ni. Kọ́ńbìlà kan kọ́ọ̀bù oríṣi láàpù yẹn tí ṣe dédé gẹ̀ẹ́ kan. Ẹ ń gbọ́ o. Kàn mú lálẹ́. Ó búra pẹ̀lú ọlọ́. Kí ni mo wí?
kẹ́yìn ó kàn ti kẹ́yìn ó ṣe é. ó ti tán àkọ́kọ́ mu kẹ̀kẹ́ lálẹ́ níta àfilẹ̀ ní ọmọ mu láàárọ̀ rèé tó bá jẹ́ pé ò níbi iṣẹ́ tó lọ ó lè mú ọ sùn. kí ni mo wí. ó lè mú èèyàn sùn. ṣùgbọ́n tó bá lò lálẹ́ oorun tó sùn yẹn yóò sáùndì ju ti tẹ́lẹ̀ lọ. kí ni mo wí. ó wàá jí ìwọ wá tọ ìtọ̀ rẹ sínú rọ́bà kan wá wo àwọn àgbákò kan tí ọ̀dánù àgọ́ ara rẹ tọ́tọ̀ jáde. ẹ̀dá wọn ò mọ̀ bóyá gbogbo ọmọ aládé ló ń jàǹfààní ètò yẹ ẹ bá wa ṣí ààrẹ. sáwọn yẹn wà lórí ètò tí wọ́n ń wò wá báyìí. ẹ bá wa ṣí ààrẹ dákun. ẹ gbọ́ ni ewé má fọwọ́ kàn mí lọ́mọ. ewé má fọwọ́ kàn mí lọ́mọ. tá ẹ bá ti òun nìkan náà ni ìyẹn rí fọwọ́ kàn báyìí. ó di wọ́n máa ń ẹ̀gbọ́n bẹ́ẹ̀ gbogbo ara rẹ̀. ó máa ń difficult láti fọwọ́ kàn. tẹ́bá ti ṣe é gẹ́ẹ̀kan lálẹ́ ó ti tán pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo bà náà ó sì lọ. kàṣà. kí ni mo wí. gbogbo bà ó lọ pátápátá. ǹjẹ́ o mọ̀ wípé òṣì ìmọ̀ bayé èèyàn jẹ́ ni. ó ṣeé ṣe bàbá Fágbèmí àmọ́ lọ́nà wo lòṣì gbà bayé èèyàn jẹ́. yóò fi mí léèrè pé kí ló ṣì. kí ni wọ́n ń pè lóṣì gan. kí ni fa òṣì. ìjọba pé bọ́kùnrin bá ti lè bọ́bìnrin sùn ju a máa fòṣì. a máa fòṣì lọ́nà wo làárọ̀ mi ni bàtà ké ló tún fẹ̀ ibi ọtún gbé gbà yìí ò mọ̀ yé mi má o. bọ́kùnrin bá ti jẹ́ wípé gbogbo ògbà tiẹ̀ bí ó ṣe bóbìnrin sùn. èyí àwọn onílébólébó. obìnrin fi ronú kò ní òṣì ní ọgbẹ̀yìn rẹ̀ kódà ọkọ tó bá jẹ́ pé gbogbo wà ní fi bóbìnrin rẹ̀ sùn yóò tòṣì ni. èyí ti ṣe. ẹni tí ó là ò ní fi gbogbo ara máa ro tó bẹ́ẹ̀. ẹni tí ó là kò ní fi gbogbo ara máa ro tó bẹ́ẹ̀. ṣé iwu Dangote nìṣẹ́ ọ̀ráyè bóbìnrin sùn. àsìkò péréte lónìí. bó ṣe rí nù. ilé-iṣẹ́ tí ń bẹ l'Ábùjá yóò bójútó èyí tí ń bẹ ní Kàfàǹṣà. ẹ wo iye orílẹ̀-èdè tó ní ilé-iṣẹ́ sí. ṣé ojoojúmọ́ ní ọmọ abóbìnrin sùn ni. ìwọ wa ní òrí méjì ajẹ́kọ̀ọ́ tó bí òrónú bó ṣe là ó bó sì kú ni. kí ló rí èèyàn tí ó là ọkùnrin tó fẹ́ là ò gbọ́dọ̀ sùn tó bí o tún gbọ́ ọkùnrin tó fẹ́ là tó fẹ́ jìyàn nú ayé ò gbọ́dọ̀ sùn tó bí ìwọ wá ń sùn tó bí ọwọ́ ní me and my wife on the same bed òṣìrí pọ̀ jù. nítorí pé njọ́ tíyàwó rẹ bá ti rí i pé ayé rẹ bẹ̀rẹ̀ sí í dà iye ìrònú tí ọmọ rò ní pé sọ́kọ mi ò ní níyàwó méjì nítorí pé kò ní sí privacy fún ọ. owó bẹ̀rẹ̀. privacy tí ò síhun àṣírí tí ò síhun ò ní paramọ́ ò ní kọ̀kọ̀ wọ́n kàn bá tiẹ̀ jẹ́ lásán ni. ó wá yé mi wà yìí ó yé mi wà yìí. kí ni mo wí. wọ́n kàn bá yọ lọ́wọ́. aláìlérò ẹni tí ò fẹ́ là ní máa ń ronú pé òun fẹ́ sùn tó bẹ́ẹ̀ ní gbogbo yẹn ẹjọ́ máa sùn ní ẹ̀mẹ̀wẹ̀ ìyẹn máa ń ọba ṣe lọ́wọ́ báyàwó rẹ lájọṣepọ̀ ẹ pàdé yàrá rẹ ṣe tí ó ṣe kọ́ padà yàrá rẹ ó ṣe pé yàrá rẹ lọ́dọ̀ kalẹ̀ fún mọ́ lórí ni ara gbé fúkẹ́fúkẹ́ o. ibi ó bá ti bá náà ni. ẹ ṣe ń dá ṣe tán wọ yàrá rẹ padà wẹ̀ ọ̀fẹ́ lànà ẹlòmíràn máa lóògùn òṣìṣẹ́ lára òun nígbà tó gbé abẹ́ pátá obìnrin nígbà kọjá gbogbo òpin tó bá fẹ́ lágbọ̀dọ̀ gba yàrá kan pé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni me and my wife ìyẹn bá ẹ̀ máa máléjì yàrá kan tí ó fi dáa kò ní dáàbọ̀rọ̀ yàgò gba yàrá kan sí. o ní privacy room o ní time tó fẹ́ gbàdúrà o ní time tó fẹ́ pe Ọlọ́run o ní time táwọn ará wà ní yàrá rẹ ó ṣiṣẹ́ fún ọ. ọ ní ọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni ìní kọpù ní wọ́n gba yàrá kan wọ́n wá to pátá sẹ́yìn ilẹ̀kùn wọ́n wá to kinní kan sẹ́yìn kinní kan ni wọ́n mọ̀ fojú kó gbogbo ẹ̀ ọ fẹ́ mú nǹkan gbà mí ọ fọwọ́ kó mi pátá ọ wá ní òògùn ṣẹlá rẹ oníṣẹ́lá rẹ bọ̀ fẹ́ jáde bọ̀ fẹ́ wọlé. bóò ni ó ṣe làbọ̀rọ̀ ó gbọ́ ni ó ti wá kọ́mọ̀ sáwọn ọmọ Yorùbá náà me and my wife wọ́n wá gba yàrá kan yàrá 15 gbàgbìyànjú gba yàrá kan sí kọjá méjì fún ìyàwó rẹ lọ́kàn wọn náà dá wà bọ́ bá fẹ́ súnmọ́ ọmọ lọ yàrá rẹ̀
bóun ni ó sì wá mi atọ́kùn òyìnbó òrò kọ́ gbọ́tẹ̀mí fa. ibi ojú mi tún lọ ní Fágbèrú ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó ń bá mi sọ mò ń gbọ́ àmọ́ làákà èmi tún lọ mo tún wo pé ẹrù ńlá rèé iṣẹ́ ìwo lélẹ́yìí ṣe. eégún nùgbò nu iṣẹ́ tí eégún nùgbò yìí tó ti ń ṣe yìí kọ̀ àá máa ń bẹ̀ ń sẹ́ni bá a bá fẹ́ ṣe iṣẹ́ alága alágodo orí alága alágodo ni a bá ti pé o a pè àtàrí sí àjẹsẹ́ orí pé ọ̀pọ̀lọpọ̀ àtàrí ti wà lára rẹ̀ a ti pa afẹ́ ṣiṣẹ́ kan nù ó ṣiṣẹ́ fún un orí pé àṣẹ kan ní àfẹnú bá àṣẹ yìí oníbà àṣẹ ń lò sórí pé àwọn sìgìrì kan mẹ́mẹ́ lọ́tún lọ́sì àríkíṣẹ́gi orí èkúrọ̀ fámì lọ́tún lọ́sì ibẹ̀ ń kọ́ra àná lónìí àníbò lèyàn ò ṣe ní tòsí. Kí ni mo wí? Ọ̀nà wo la fẹ́ gbé gbà gan-an? Ọkùnrin mi yóò wá sọ̀bọ̀ lọ́kù bẹ́yẹn bá ti lè sùn jù kò lè là. Onítọ̀hún ò ní sùn ẹni ó bá ti lè sùn púpọ̀ jù kò ní sùn. Yorùbá táwọn yẹn ń gbọ́ táwọn yẹn ń ṣí ètò yìí báyìí. Ẹ dákun ẹ máa ṣí àrẹ̀ ẹ ṣí àrẹ̀ ẹ jẹ́ kí gbogbo èèyàn ó jàǹfààní ẹ jẹ́ kí gbogbo èèyàn ó jàǹfààní. Bẹ́yẹn bá ti lè sùn jù kò ní là. Kí ló rí? Èèyàn tó bá ti lè sùn jù onítọ̀hún ò ní là. Ẹlòmíràn nígbà náà ògùn ọ̀jẹ́ lára òun. Kí ni òjò ògùn ọ̀jẹ́ lára rẹ̀? Ó yẹ kó béèrè. Nígbà tí àwọn ẹlòmíràn bẹ ayé ò ṣe o. Àwọn kan jí wọ́n ti jí láago 12 wọ́n ti bẹ̀rẹ̀ sí lọ́ṣẹ́. Àwọn kan lọ́ṣẹ́ láago 1 òru wọ́n ti lọ́ṣẹ́ láago 2 òru wọ́n ti lọ́ṣẹ́ wọ́n kú iṣẹ́ tí wọ́n lò èyí tí ó gbàdúrà orúkọ Jésù ti wólẹ̀ ó ti gbàdúrà èyí tí ó fa tẹ̀sùbá ó ti bọ́ sórí ó ti ṣàlùwàlá lẹ́yìn tó lọ́ṣẹ́ tán ó ti ké pé Ọlọ́run rẹ̀ ìbáyà bẹ̀ lọ́rùn ti gbé lọ yóò kẹ̀ jí lásùbà àjọ kejì ìjọba gba kọ́ lọ kírun yóò kírun tó bá jẹ́ pé kọ́ mọ́ gbàbẹ̀ lọ fiṣẹ́ mọ́ gbàbẹ̀ lọ fiṣẹ́ òun ti ké pọ̀ Ọlọ́run látòru ìwọ bá jí láago 7 láago 8 wọ́n ní ọwọ́ kọ́ dàgbà. àwọn bá gbọ́dọ̀ fún mi lẹ́bù kan àwọn ẹ̀rẹ́ ń gbọ́n kẹ́kẹ́ sórí ẹ̀wọ́ wọ́n á ṣe báyìí ọ̀sẹ̀ tó bá lò láago 8 táwọn èèyàn ti kó orin tán. Ẹni tí ò mọ̀ tó kàn. Wèrè kò mọ̀ tó kàn ni. Èèyàn máa ń sùn ni. Orin tó ti ń fún látòru gànjọ́ wọ́n wá palẹ̀ orin mọ́ tán. Ó rí pé olóṣèlú òru ló ń ṣèpàdé. Òru ni o. Kí ni wọ́n rí? Òru gànjọ́ ni. Bí wọ́n bá fẹ́ pa Nàìjíríà rẹ̀ ní ṣe òru wọ́n ṣèpàdé. Àjẹ́ ni. Olóṣèlú èsùn olóṣèlú tọmọ tó fẹ́ là kò ní sùn ọgbọ́n èèyàn gidi tí ó là lẹ́yìn ọgbọ́n sùn ju wákàtí 3 lọ́mọ